máa jẹun jù kí o má máa jẹun jù kí o má wẹ̀ kí o má. Èèwọ̀ Kí ni? nínú òjò ló ń kó sọ. Èèwọ̀ nílẹ̀ Yorùbá kò dára rárá ni àti rárá. Ìyá Fashola ó sì ń wo ọmọdé ìran tí ń fọṣọ nú òjò tó sì mọ̀ pé èèyàn gbọ́dọ̀ mọ ọwọ́ ọṣẹ sórí àbí sí aṣọ nínú òjò kódà. Ṣé o mọ̀ pé ìjókòó mi àìn kọjá tẹ́ni pé mo fẹ́ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ jẹ́jẹ́ mi ìní ìṣọ́ omi tí mò ń gbé lójú. Àbọ̀ abálọ̀rọ̀ jẹ ìdí orí torí kèése nǹkan míì torí ìbínú arábàmbí ọkọ̀ ya torí ìbínú Ṣàngónì èèyàn máa ń wọ́n sẹ́nu òdùn márùn Ṣàngó a máa bá yẹ̀dá máa bínú. Omi ó lè kí má bàa ṣe ó lè bínú kọ́kàn sọ síta. Omi ìgbà ó lè pa láti bẹ̀ ọ̀dà àìfọ̀sọ́nù òdì ọ̀ká sọ pé òkú wọlé ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ ọlọ́wọ́ dọ̀ sí. Ṣàngó àkàyà Ṣàngó àkàyà jọ̀wọ́ má bàjá ṣàánú. Ọmọdé ló ń ṣe mí wọ́n lẹ́nìkan ọmọdé ló ń ṣe mí wọ́n lẹ́nìkan torí ìyá àgbà òkúkú ní wí. Torí bọ́ bá bá ìwà báyìí olóògùn lójú orí ìdarí tèmi lórí o ò lè rí yìnyín rẹ̀ jẹ́ o lè rí yìnyín rẹ̀ bẹ́ẹ̀ kò sí ìyìn kan tó fẹ́ jẹ́ ní ètò àbí kó o ronú ara ẹ̀ kó o ṣe dáadáa lóra ṣe láríkà àríkà ń bá bá a rè gún ọ̀gbọ́n. Ṣé orí ká máa dá a lé lọ́rọ̀ rẹ? Ọmọ tó bá yẹ ká bá wí láti ìpìlẹ̀ báyìí ò ní bá wí. Ọmọ aranjú kílé ọmọ aranjú kílé ṣé ibo lọ́lọ́ látọ̀rọ̀ tọ́jú ẹ̀bẹ̀rẹ̀ tọ́ṣẹ́ mọ̀ pé wọ́n fọṣọ ìbora ó rí ní ṣọ́ọ̀ṣì àfi wọ́rọ̀wọ́rọ̀. Ìbẹ̀ lára ẹ̀ ń bọ̀ lọ́mọ. Inú rẹ ni ọ̀dá inú tèmi dá ọlọ́mọ̀júmọ̀ tí mò ń ṣe. Ìbẹ̀wò náà lọ inú lára tiẹ̀ náà rán nonsense.